Ó tẹ́tí sí àwàdà mi. Bimbo Afolayan gbóríyìn fún ọkọ rẹ̀ tí ń ṣe ọ̀gbẹ́ni Afolayan fún àtìlẹ́yìn rẹ̀. Ẹ tún káàbọ̀ sí Awero TV níbi tí ẹ ó ti ní àǹfààní àti mọ bó ṣe ń lọ ní Yoruba industry àti entertainment industry lápapọ̀. Ẹ sì má gbàgbé àti click like button sí wa tí ẹ bá ń gbádùn wa lórí ètò yìí. Òṣèré Nollywood àti olùṣòwò tí orúkọ rẹ̀ ń jẹ́ Bimbo Afolayan dúpẹ́ lọ́wọ́ ọkọ rẹ̀ Okiki Afolayan fún àdúrótì rẹ̀. N ló ti kọ sí orí Instagram rẹ̀. Gbajúgbajà òṣèré yìí ń dúpẹ́ lọ́wọ́ ọkọ rẹ̀. Ó wí pé òun tẹ́tí sí àwàdà mi tí ó sì jẹ́ kí n di ẹni ọ̀tọ̀. Bimbo tún sọ síwájú pé ọkọ rẹ̀ jẹ́ orísun ìdùnnú torí pé inú òun máa ń dùn ní ìgbàkigbà tí òun bá wà pẹ̀lú rẹ̀. Gbajúgbajà òṣèré Nollywood yìí tún ṣe àfihàn ìdí ìgbẹ́kẹ̀lé rẹ̀ lẹ́yìn tí ó ti di aládàáni ilé ìtura ẹlẹ́ẹ̀kejì èyí tí ó tó ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù ní ìpínlẹ̀ Èkó. Òṣèré orí ìtàgé Yorùbá yìí gbóríyìn fún Ọlọ́run àti adé orí rẹ̀ fún ìtàn àṣeyege rẹ̀. Bimbo tún tẹ̀síwájú, ó dúpẹ́ lọ́wọ́ ọkọ rẹ̀ tí ó jẹ́ ìdí agbára àti àwòkọ́ṣe lẹ́yìn tí ó ṣe àfihàn pé adé orí rẹ̀ ni ó kó ipa gbòógì nínú níní ìgboyà rẹ̀. Ó tún sọ bí ìwà ìmọ̀tara ẹni nìkan ṣe fẹ́rẹ̀ jẹ́ kí ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ títí tí ọkọ rẹ̀ fi kó yọ. Ó sọ pé ní ìbẹ̀rẹ̀ ọdún yìí láti gbóríyìn fún ọkọ rẹ̀ ní ọjọ́ ìbí rẹ̀ pé ọkọ rẹ̀ ni ó fún un ní àmọ̀ràn tí ó yí ayé rẹ̀ padà. Ẹ ǹlẹ́ ń bẹ̀ yẹn o, Awero TV ló ń kí yín. Ẹ má gbàgbé àti kílíkì sórí subscribe button lórí TV yìí. Ó dàbọ̀.